Mo kí ẹ̀yin olùgbọ́ mi ní orúkọ Jésù Kristi Olúwa. Bó tilẹ̀ ṣe pé ọ̀rọ̀ òtítọ́ sọnù nínú ayé lónìí, ṣùgbọ́n Ọlọ́run ti mú ọ̀rọ̀ òtítọ́ rẹ̀ súnmọ́ àwọn ènìyàn láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ kí o sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó máa gbé yẹ̀wò láàárọ̀ yìí láàrúnú ìwé Ágáì orí kìíní ẹsẹ̀ 5 sí 6. Ágáì chapter 1 from verse 5 to 6. Mo kà láti bí ìjẹ́ nísinsìnyí báyìí lé Olúwa àwọn ọmọ ogun wí, ẹ kíyèsí ọ̀nà yín. Verse 6. Ẹ̀yin ti fọ́n irúgbìn púpọ̀, ẹ sì mú díẹ̀ wá ilé. Ẹ̀yin jẹ ṣùgbọ́n ẹ̀yin kò yó, ẹ̀yin mu ṣùgbọ́n kò tẹ́ ẹ̀yin lọ́rùn. Ẹ̀yin bọ́ra ṣùgbọ́n kò sí ẹni tí ó gbóná. Ẹni tí ó sì gbowó ọ̀yà ó gbà á sínú àjáde àpò. Ohun tí mo fẹ́ bá wa sọ láàárọ̀ yìí ni ìwà tó ń sọ onígbàgbọ́ di olùsì. Ìwà tó ń sọ onígbàgbọ́ di olùsì. Ṣé ẹ rí, Ọlọ́run ò pè wá sínú ìpọ́njú. Ìpè ìgbàlà nínú Kristi nínú ayé àwọn onígbàgbọ́ kò ṣe fún ìpọ́njú, kò ṣe fún àìní. Ètò Ọlọ́run dára fún wa gidigidi gan. Gẹ́gẹ́ bó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé Jeremáyà orí 11 ẹsẹ̀ 29. Ó ní èmi mọ èrò mi sí yín, èrò àlàáfíà kì í sì ṣe ibi. So èrò dáradára ni Ọlọ́run ní fún wa. Ọlọ́run kò fẹ́ wa fún ìdààmú àti ìpọ́njú. Ẹ rí i pé àwọn ìlérí Ọlọ́run pọ̀ dáradára lórí ayé onígbàgbọ́. Ara ìlérí Ọlọ́run náà ló wà ní ìwé Deuteronomy 28. Tábà láti ẹsẹ̀ 3, ó ní ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Èyí tó túmọ̀ sí pé Ọlọ́run ò ní plan òṣì ìpọ́njú fún àwọn tó gbà á lólúwa àti olùgbàlà. Ó lóun yóò fi ìyàtọ̀ hàn láàrin àwọn tó ń sìn àtàwọn tí kò sìn. Àwọn kan ní ẹ̀kọ́ òdì kan pé tó o bá lépa ìjọba ọ̀run kò yẹ kó o lówó. That is nonsense. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Kò sẹ́ni tó sin Ọlọ́run Bíbélì tí ò ní. Abrahamu sin Ọlọ́run, ó ní kì í ṣolòṣì. Jacob sin, ó ní kì í ṣolòṣì. Isaac sin, ó ní kì í ṣolòṣì. Dáfídì gan tó jẹ́ ọba kì í ṣolòṣì. Òbòdédòmù tá a gbé àpótí májẹ̀mú Olúwa lọ sílé rẹ̀ ní ìrètí pé yóò kú. Ọlọ́run fi àpótí ẹ̀rí sọ di ọlọ́rọ̀, ó mú òṣì ayé ẹ̀kú. Ọlọ́run ò ní plan òṣì fún àwọn tiẹ̀. Ẹ gbọ́ o, gbogbo wa kọ́ la wà di ọlọ́rọ̀ o, gbogbo wa kọ́ ni a ó di ọlọ́rọ̀. Ṣùgbọ́n bó ti wù kó rí, kò sí ẹnikẹ́ni tó jẹ́ onígbàgbọ́ tí yóò tọrọ jẹ, torí pé kíni kì í ṣe ètò Ọlọ́run fún ayé onígbàgbọ́ láti ráre. So àwọn kẹ́sì ti kà kún òṣì ìgbà táwọn bá ti lépa ìjọba ọ̀run, dandan ni òṣì ó ta àwọn. No, Bíbélì sọ pé tó bá lówó wọn ò ní dé ìjọba ọ̀run. No, Bíbélì sọ bẹ́ẹ̀. Ọlọ́run ní ìpinnu rere, Ọlọ́run fẹ́ káwọn tiẹ̀ kó ṣe eré. Ẹ rí i pé Bíbélì sọ pé ohun gbogbo tí olódodo bá ṣe ni ó máa ṣe déédéé. Ara ìrírí Ọlọ́run nìyẹn fún àwọn tó jẹ́ tiẹ̀. Olóhùn fi yàtọ̀ sáré àwọn tó sìn òun àtàwọn tí ó sìn òun ní. Ìwé òwe yẹ orí 30 kan ni. Ó ní Olúwa má ṣe jẹ́ kẹ́mi kó tòṣì, kẹ́mi kó má bàa jalè, káwọn èèyàn kó má bàa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀. So òṣì ò dá nínú ayé onígbàgbọ́. Ọlọ́run ò fẹ́ kó nígbàgbọ́ wà nínú òṣì. Ọlọ́run ò fẹ́ kó nígbàgbọ́ wà nínú ìpọ́njú. Ọlọ́run ò fẹ́ kó nígbàgbọ́ ráre. Ṣùgbọ́n Ọlọ́run máa ń fẹ́ràn èèyàn nígbà mìíràn téèyàn ò ní fẹ́ràn ara ẹ̀. Ọlọ́run fẹ́ràn onígbàgbọ́, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ọgbà onígbàgbọ́ ni ò fẹ́ràn ara wọn. Kò tí wàá tó Ọlọ́run kì í nípele tó dáa fún onígbàgbọ́. Ṣùgbọ́n onígbàgbọ́ nígbà mìíràn nípa ìwà àti ìṣe wọn máa ń sọ ìpinnu Ọlọ́run di asán. Ẹ rí i pé gbogbo ìbùkún Ọlọ́run máa ń sábà ní condition. Ìwé Èsáyà orí 1 ẹsẹ̀ 19, ó ní tí wọ́n bá fẹ́ tó o sì gbọ́ràn ìwọ ó jèrè ilẹ̀ náà. Èyí tó túmọ̀ sí pé gbogbo ìbùkún Ọlọ́run ló ní condition. Ó ní condition tí Ọlọ́run máa ń fi onígbàgbọ́ sí fún ìbùkún tiẹ̀. Ọlọ́run èsè padà Christmas o. Ẹ rí i pé tá a máa wo Deuteronomy yẹ orí 28 yẹ tábàkà verse 1 and 2 ẹ̀. Ó ní bí wọ́n bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ lónìí láti pa òfin àti àṣẹ rẹ̀ mọ́ èyí tó fi fún ọ lónìí àti láti máa rìn nínú rẹ̀. Ó ní nígbà náà ni gbogbo ire wọ̀nyí yóò jẹ́ tirẹ̀. So ó túmọ̀ sí pé ire yẹ ò lè jẹ́ tiẹ̀
tó ń bá hùwà tó contrary sí tọ́lọ́run fẹ́. So ìwà tó ń sọ onígbàgbọ́ di olòṣì, ìwà bìkítà kan, ìwà tí ò dáa kan làwọn ọmọ Ísírẹ́lì ń wù tó mú kọ́lọ́run rán wòlíì Ágáárì sí wọn pé ẹ̀yin ẹ̀ ń ṣiṣẹ́ púpọ̀ ṣùgbọ́n èrè díẹ̀ lẹ rí. Ẹni tó ń gbowó nínú yín gbà ajáde àpò pé ẹ̀ ṣiṣẹ́ lásán ni ẹ fẹ́ láti rí ṣùgbọ́n ẹ̀rí ṣe. Ìdí ni pé ìwà wọn ló tà wọ́n fún òṣì, ìwà Ísírẹ́lì ló tà wọ́n fún òṣì. So ní ìtọ́ túmọ̀ sí pé Ọlọ́run fẹ́ràn wa o, ṣùgbọ́n àwa gan sáà fẹ́ràn ara wa. Ṣé ìwà tá à ń wù gan kọ́ ló ń dí Ọlọ́run lọ́wọ́ tó fi dára pé à ń gbàdúrà Ọlọ́run ò gbọ́? Ìwé Deuteronomy Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì, ó ní èmi ni Ọlọ́run tó fún yín ní agbára láti ní ọrọ̀. So Ọlọ́run ló máa ń empower àwọn tiẹ̀ láti di ọlọ́rọ̀, láti di olówó, ṣùgbọ́n ó ní ìlànà. Ọlọ́run kíkà dédé sọ̀yàn di olówó. Tó bá fẹ́ ní ìbùkún Ọlọ́run nítòótọ́, there are principles to follow. Àwọn òfin kan wà tó pamọ́, àwọn ìlànà kan wà tó tẹ̀lé kó tó dáa fún ọkọ tó bọ́ lọ́wọ́ òṣì. Tẹ́rí ìwàásù tààrọ̀ yìí, àwọn onígbàgbọ́ tó bá ya ọ̀lẹ tó yẹ pé ọ̀lẹ ló tà wọ́n fóṣì, ìwàásù tààrọ̀ ò sí fún wọn. Bẹ́ẹ̀ni gbẹ̀rù pé ẹni tí ó bá ṣiṣẹ́ kó má ṣe jẹun. Yorùbá gan gbà pé iṣẹ́ ló bu ìṣẹ́. Tó o bá ṣiṣẹ́ dandan ni o tán ìṣẹ́ nínú ayé rẹ̀. So wo onígbàgbọ́ tó bá ya ọ̀lẹ tó yẹ pé alápámá ṣiṣẹ́ ni ọ́, tó yẹ pé ibi tó tutù lọ́ ń wá tó bá sí, ìwàásù àárọ̀ ò bá ọ wí. Àwọn tó bá wí ni àwọn tó di pé wọ́n mú sẹ́wọ̀n lákòókòdò lóòótọ́, wọn ò ṣọ̀lẹ ṣùgbọ́n síbẹ̀ òṣì ń jà wọ́n lógun gẹ́gẹ́ bí onígbàgbọ́, àwọn ni ìwàásù àárọ̀ ẹ̀ bá wí. So wọ́n fẹ́ fún wa ní àwọn ìwà tó ń fa òṣì sínú ayé onígbàgbọ́ tàbí tó lè ta onígbàgbọ́ fún òṣì. Ìkíní, àìmọ̀ bí a ti ń ṣiṣẹ́ fún Olúwa, àìmọ̀ bí a ti ń ṣiṣẹ́ fún Olúwa. Bíbélì sọ fún ìwé Òwe, ó ní ẹ fi ohùn ní yín bọ̀wọ̀ fún Olúwa. Sórí tó o bá lójú nígbàgbọ́, ṣe rí ọ̀rọ̀ wà mímọ́ kan ni tí mò ń sọ yìí. Ọ̀tọ̀ ni ìgbé ayé wà mímọ́, ọ̀tọ̀ ni ìgbé ayé wà bí Ọlọ́run, ọ̀tọ̀ ni òtítọ́ àti òdodo. But ọ̀tọ̀ tún ni eléyìí tí à ń sọ yìí. O lè jẹ́ mímọ́ ṣùgbọ́n kò tòṣì. Bá a lè pa ọ̀run òṣì ní àtòṣì. Ìyẹn ni mo ń kọ lẹ́tà sọ́sọ́ mo ṣe ni pé àwọn ìwà tó ń fa òṣì sínú ayé onígbàgbọ́. Àìmọ̀ṣẹ́ ṣe fọ́lọ́run, àìlèfohùn ní ìrẹ́bọ̀wọ̀ fún Ọlọ́run. Ìgbà tá à ń ṣe Sunday school ẹ̀ka ẹnìkan sọ nípa pé ara nǹkan tuntun máa ń fa wàhálà sínú ayé onígbàgbọ́ nìyẹn, pé àìmọ̀ bá ti ń ṣe fọ́lọ́run. Wàhálà tó dé bá Ísírẹ́lì níbí tí Ọlọ́run fi rán wòlíì Ágáì sí wọn pé sọ fún wọn pé wọ́n ṣiṣẹ́ wọn ò sì ní ojú ń pọ́n wọn ń dààmú bá ti ṣe wàhálà tó èrè díẹ̀ náà rí. Ìdí ni pé kí ni wọ́n ya ahun sí iṣẹ́ Olúwa. Ilé Olúwa wà láìkọ́, àwọn sì ń gbélé tó dá. Ágáì orí kìíní ẹsẹ̀ kẹrin yẹn. Àkókò a ní fún yín ẹ̀yin láti máa gbé ilé ọ̀ṣọ́ yín, ṣùgbọ́n ilé Olúwa yìí wà ní ahoro. Sẹ́tìlú báyẹn àwọn tó dé láti ilẹ̀ ìgbèkùn, láti ìgbèkùn Bábílónì wá sí ilẹ̀ Jerúsálẹ́mù, Ọlọ́run sọ fún wọn pé wọ́n ń lépa àti kọ́ ilé tiwọn àti kọ́ ilé ọ̀ṣọ́ fún ara wọn, ṣùgbọ́n ilé Olúwa wà láìkọ́. Wọn ò kíyè nípa ilé Olúwa, ṣùgbọ́n oníkálukú ń du tara ẹ̀, but ilé Olúwa wà lófo. Èyí ló fà á tí ó sì fi ń ta wọ́n, èyí ló fà á tí ìyà fi ń jẹ wọ́n, tí ó sì fi tó fi kọ́lé sí ayé wọn. Tó o bá jẹ́ onígbàgbọ́ níbi tó jẹ́ pé lóòótọ́ o gbé ìgbé ayé wà mímọ́, lóòótọ́ òun sa gbogbo ipá rẹ láti jẹ́ pípé níwájú Ọlọ́run, ṣùgbọ́n tó yẹ pé o lè fi wá náírà bọ́lọ̀ ṣeré, yóò yà ọ́ lẹ́nu ọ lè dọ́rùn o, bò tó yà ọ́ nípa ọwọ́ tó sì kú láyé ni. Tó o bá dẹ̀ tiẹ̀ ṣiṣẹ́ gan fọ́lọ́run, èmi ò mọ nǹkan tó fẹ́ ló dé bá lọ́rùn, because iṣẹ́ tá a bá ṣe láyé fún Ọlọ́run òun náà lálọ́ gbèrè ẹ̀ lọ́rùn. Nígbà tó o kọ̀ tó o ṣiṣẹ́ fọ́lọ́, o fowó ẹ̀ ṣiṣẹ́ fọ́lọ́, o kò fà rẹ̀ ṣiṣẹ́ fọ́lọ́, ẹlòmíì ò lówó tí ò múlẹ̀, tó bá tún kẹ pé ó da ẹ wá sí tọ́sí káwá ra àwọn bricklayer lọ́wọ́ kọ́kọ́lé Olúwa, ẹlòmíì ò tún lóò ní táì, òun ò lè fọjọ́ òun lẹ̀. Alẹ́ àkókò tó fi sí ẹ̀gán lọ́jà òun mọ̀ ń yá. Ó sì nílò ábìtì báyìí tí ó dáa fún ọ. Béèyàn bá ti jẹ́ onígbàgbọ́ tí kì í dá sí sí Ọlọ́run, tó yẹ pé kò sí nǹkan tó bá ṣe, kò sí irú ìpè tán lè pè kò ní ní. Ẹlòmíì lè jẹ gbèsè nítorí aṣọ ìnáwó, ẹlòmíì lè jẹ gbèsè nítorí pé fẹ́ ra nǹkan sọ́run ara ẹ̀, ṣùgbọ́n kò lè torí sí Olúwa jẹ gbèsè. Èmi ò mọ̀ nígbà tó bá lè torí sí Ọlọ́run jẹ gbèsè tó ní èrè jùlọ, torí tí ò ní èrè wo lọ sí à ń jẹ gbèsè sí lórí. Ẹlòmíì bàbá sọ pé tó ẹja dáwó
pé a fẹ́ ṣe nǹkan báyìí alówó yẹn mà ti pọ̀ jù a sì wá fàdúró owó ìra nǹkan tó báyìí tẹ́jẹ́ ká wáyé tó chìpù ẹlòmíín nígbà tá a bá sọ pé kán jára nǹkan tó quality sínú ìjọ torí pé owó rẹ̀ pọ̀ kò sì ṣe tá àti ṣe a máa kó sáwọn tó kù nínú pé àṣeyàyé tí yóò tó yun ẹ mọ̀ jáde ẹrù wúwo léjọ lórí irú ènìyàn bẹ́ẹ̀ dẹ̀ ni òṣì ó ta ẹni tó bá ti ṣe pé ó ya ahun kò lè fi owó rẹ̀ ṣiṣẹ́ fún Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ òṣì ò lè jìnà sí ìpọ́njú ò lè jìnà sí kìí sẹ́mi ni mo sọ bẹ́ẹ̀ kẹ́mẹ́ ni mo ń ṣépè fún yín ọ̀rọ̀ Ọlọ́run ló sọ báyìí àrígbá Ọlọ́run sọ fún wòlíì Ágáì ó ní sọ fún àwọn Ísírẹ́lì pé wọ́n ṣiṣẹ́ ẹni tó ń gbowó ó ń gbà sájáde àpọ̀ ó ní wọ́n fẹ́ tó dá àwọn òrin wàhálà báwọn ìdààmú iṣẹ́ wọn ò lé dédé oko ọ̀nà wọn dàrú torí kíni torí pé wọ́n kọ̀ láti ṣe fún Olúwa nígbà tó o bá tiẹ̀ ṣe fún Ọlọ́run báyìí ọjọ́ òun ló fẹ́ ṣe fún Ọlọ́run ìgbà wo ló fẹ́ ṣe fẹ́lẹ́ dá ẹ ọjọ́ ń lọ ọlọ́jọ́ ń kájọ́ ọ̀rẹ́ pẹ́lòmíì ń dá ṣọ́ọ̀ṣì ọ̀rẹ́ rádaràdá ni láti January di táàmù tá a wáyé oṣù keje yìí tá a bá ṣe ọ́fúnrẹ́ ẹlòmíì kò wọ 1,000 ṣé ẹni tó yẹ pé múrí kọ̀ọ̀kan ló ń dá every Sunday jọ sí múrí kọ̀ọ̀kan Sunday mẹ́rin nínú oṣù mẹ́fà tá a ti lò sẹ́yìn báyìí ṣó pé 500 gan ó yàtọ̀ ọ̀tà kú síwájú ọ̀tà ọ̀ ń béèrè oore ńláńlá lọ́wọ́ Ọlọ́run ọ̀ ń tanra ẹ̀ ọ̀ lè rí ọwọ́ ayá oníṣẹ́ rẹ̀ dagun iṣẹ́ rẹ̀ ò lọ déédé ṣiṣẹ́ tó dá nígbà tí gbogbo wa bá ń dá múrí kọ̀ọ̀kan ẹjọ́ kí ni múrí kọ̀ọ̀kan tó ṣe kí la lè fi 20 kí la lè pa 20 naira pọ̀ láti ṣe ní àkókò yìí pẹ̀lú bí nǹkan ṣe wọ́n yìí so torí náà ẹja change attitude wa ìwà àìbìkítà sí iṣẹ́ Olúwa ó lè sọ onígbàgbọ́ dolòṣì ìyẹn oníkan mọ̀mọ́ o ṣùgbọ́n ọ̀ọ́ni ṣoríire ìdí ni pé Ọlọ́run fúnra ẹ̀ ni ó dènà rẹ̀ sọ́rí èsù kọ́ ló dènà àwọn mọ́sálì níbí lọ́lọ́run ṣe náà wòlíì Ágáì sí wọn pé kò sọ fún wọn pé sórí pé bá ṣe ń ṣiṣẹ́ tó wọn ò ní wọ́n ń gbowó wọn ò mọ tá fi ń ṣe afẹ́fẹ́ ní fi owó dà lọ́wọ́ wọn èsù kọ́ ló ń ṣe lẹ́yìn náà Ọlọ́run ni Ọlọ́run ló fi ń pọ́líṣì àwọn ènìyàn rẹ̀ torí pé kí ni wọn ò mọ bá ṣe ń ṣe tó o bá jó nígbàgbọ́ tó o ṣe fọlọ́run ó ń yọra rẹ lẹ́nu ní o ẹlòmíì ò lè fi 1,000 kò lè fi bọ́lọ̀ ṣeré ẹja change irú attitude yẹn máa ń sọ nígbàgbọ́ dolòṣì ni gbogbo tó o bá ní láyé ti ṣiṣẹ́ fọlọ́run torí pé iṣẹ́ tó o bá ṣe fọlọ́run náà lọ́ọ̀dọ́rùn lọ bá ìwé orin yẹn ní owó tí a ná òfò ni ṣùgbọ́n èyí tàbí fún ọ ó jẹ́ ìṣúra ti ayé oníburú ọrẹ ìwé ìhìmù onígbó ọrẹ ó ní ohun tá a bá ṣe fún ara wa ó ní òfò ni ó ní ṣùgbọ́n èyí tá a fi fún Olúwa ó ló jẹ́ ìṣúra ti ayé òun gan láàlọ́ dé bá lọ́run nígbà tí Jésù lòun lọ láti lọ pèsè àyè sílẹ̀ fún wa ọ̀fẹ́ lóro asa gbọ́ testimony àwọn tó kú tán lọ́jọ́ àti mo gbọ́ testimony ẹnìkan rí tán ló kú tọ́lọ́ fún láǹfààní àti dọ́run ó sì padà wá tani ẹni yẹn ṣe fọlọ́n lóòótọ́ onígbàgbọ́ ni ó gbégbé ayé wa mímọ́ ó rí orí ọ̀fẹ́ láti délé o bó o wá dá padà o ṣùgbọ́n ní ọ̀run nígbà tán ló dórí ilẹ̀ rẹ̀ wọ́n nígbà kan tán ṣiṣẹ́ ilé ìjọsìn tán ṣiṣẹ́ nílé Olúwa náà ló mú páànù ẹyọ kan oró ṣíìtì páànù kan aláìlójútì èèyàn bó ó páànù oró kan náà ló mú lọ sí ṣọ́ọ̀ṣì ìgbà tán ló kú tó dọ́run ilé òun dà wọn lágẹ́lì ni ó já lọ wọ́n bá lọ fi orí ilẹ̀ rẹ̀ kan lọ́rùn páànù oró kan náà ló wà lórí ibẹ̀ tí ẹ rí àwọn kan sọ pé tó bá tiẹ̀ dọ́run tó tiraka tó gbégbé ayé wà mímọ́ tá àánú fọ̀n lórí ẹ̀ tọ́ra pálágbélé street lọ sùn òpópó so bóyá ara àwọn ọlọ́dẹ lọ́ọ́ jẹ lọ́rùn torí nígbà tó ọba nílé tó dé sí gbà náà nítorí ẹ sí kọ́ ọmọ sọ òun mọ̀ báwọn angẹ́lì náà sọ street gidi lọ́ba mọ̀ wò lé kiri ilé ló gbádùn tó yìí ló yáyì tó yìí ṣiṣẹ́ fọ́rùn ayé lọ ṣiṣẹ́ fún so torí náà ẹja change
ẹja kọ́ bó ṣe ṣiṣẹ́ fún ẹlẹ́dàá wa, ẹja kọ́ bó ṣe fi ohùn ni wá ṣiṣẹ́ fún Ọlọ́run, fowó rẹ ṣiṣẹ́ fún Ọlọ́run, fi àkókò rẹ ṣiṣẹ́ fún Ọlọ́run, kì í ṣe owó nìkan, fi àkókò rẹ ṣiṣẹ́ fún Ọlọ́run. Jésù ràn wá lọ́wọ́ o. Ìwà kejì tó máa ń fa òṣì sínú ayé onígbàgbọ́ ó ní ahun. Yorùbá gẹ́ sọ pé ahun ò gbádùn ara ẹ̀, ara ilé ahun ò gbádùn ahun. Sọ́ọ́rí ọ lè jẹ́ èèyàn mímọ́ lóòótọ́ ṣùgbọ́n tó o bá láhùn kò lè dáa fún ọ. Òótọ́ ni ọ tó sì kú ni. Ìdí ni pé Bíbélì sọ fún ọ ní òwe orí 11 orí 24 Proverbs chapter 11 verse 24 ẹ̀yà wo tí Bíbélì sọ níbẹ̀. Kọ́ máa ń rò pé bóyá èmi ni mò ń sọ̀rọ̀ burúkú sí ọ láàárọ̀ yìí. Ṣé náàdì mí ni mi wá láàárọ̀ mí ni ẹ o ọ̀sẹ̀ mi o mo kàn ń sọ tí ntáyé rẹ nílò lákòókò ni mò ń sọ fún ọ. Náà Proverbs 11:24 ẹnìkan wà tí ń túká síbẹ̀ ó ń bí sí i, ẹnìkan sì wà tí ń háwọ́ ju bí ó ti yẹ lọ ṣùgbọ́n kìkì sí àìníní. Sọ́gbọ́n ẹnìkan wà tí ń fọ́nká, ìyẹn ni pé àwọn kan wà tó pé wọ́n fi ọjọ́ ayé wọn ṣe àpàlẹ́ tiẹ̀ pé wọ́n ẹ mọ̀ rò pé àsáwọn ilé òní sẹ́fíìsì ni. Sẹ́rí ọ̀rọ̀ mi tún bá àwọn tí ẹ máa sábà jáde fún iṣẹ́ Olúwa, ọ̀rọ̀ mi tún bá ń wí láàrin kan. Ẹ gbọ́ tó bá ń ṣe dáadáa táwọn èèyàn rò pé apànìyàn ìwọ mọ̀dá o tọ́mọ̀dá apànìyàn o ní bùkátà ni ẹ bá àwọn kan tó pé aláìníláárí èèyàn ni wọn ò ṣe o tọ́mọ̀tò wá ríyàn tó ń jáde tó tún ṣe wọ́n mọ̀ tún sọ lẹ́yìn pé ara lérò ní bùkátà alárùdálẹ̀ bíi tipa lòun mọ̀dá o mọ̀jẹ̀ sọ ọ́ dìda bí mo ti dà ọjọ́ tí wọ́n ti ń pàkámówó oríire òun náà ti á ṣe mọ́tò mélòó náà ti á rà. Bíbélì wípé nìkan wà tó ń háwọ́ ju bó ti yẹ lọ ṣùgbọ́n kìkì sí àìní kìkì tó o bá ní ahun tó o mọ̀ bá a ṣe ń ṣe fún èèyàn tó o mọ̀ bá a ṣe ń ṣe fọ́lọ́run tó o mọ̀ bá a ṣe ń ṣe fún èèyàn yóò yọ ọ lẹ́nu pé òṣì ó ta ọ́. Pàápàá jùlọ àwọn tó jẹ́ ọkọ nínú ilé, Bíbélì wípé ẹni tó ó bá jẹ́ onígbàgbọ́ tí kò lè pèsè fún ilé ara rẹ̀ ó ló ṣẹ́ ìgbàgbọ́ ó sì burú ju aláìgbàgbọ́ lọ. Ṣẹ́rí tó o bá jẹ́ bàbá nínú ilé tó yẹ pé ojúṣe rẹ̀ ìyàwó ló bọ́ ń ṣe kò lè dáa fún ọ, òsì ni ó ta ọ kú tí Bíbélì sọ nìyẹn. Torí pé kí ni ojúṣe rẹ̀ tíyàwó gbà ṣe yẹ ìbùkún tó yẹ kó lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ní ó mọ̀ lọ. Ọkùnrin míì láhùn débi pé ẹnu ara ẹ̀ nìkan ló mọ̀ nulẹ̀ sọ ó bá ti pélé dánú létí òsó oúnjẹ tí ẹ̀jẹ̀ báyìí yóò mú sẹ́ẹ̀tì yóò kọjá síta ó bá ti lè kí sẹ́ẹ̀tì rẹ̀ bọ́rùn tó lọ báyìí ibi ó bá ti rí tó gbá sí báyìí yóò jẹ yóò gùfẹ̀ tán ara nu ẹnu nù àwọlé aṣojú gbẹ́rú òsì ni ó ta ọkú irú ìwà bẹ́ẹ̀ yóò dáa tẹ́lómi tó bá rọ́ nígbàgbọ́ ẹgbẹ́ tó ń ráhùn lé ẹgbẹ̀rẹ̀ wá kódà ọ̀tẹ̀tẹ̀ tó ń ti jẹun mọ́ yóò ní nǹkan tó lè fún nílé o àmọ́ yóò mọ̀ sí pé gbogbo bí ní ẹ jáde gbàdúrà ẹlòmíràn ayé àti báyẹn gbàdúrà ṣùgbọ́n kò lè fi wá náírà rẹ̀ báyẹn ṣeré bẹ́ẹ̀ bá complain ṣe adé jáde gbàdúrà àṣìgbà pé àdúrà nínú gbogbo ẹ̀. Bíbélì sọ fún anúwé Jákọ́bù ó ní bò ní ó ṣe fìgbàgbọ́ hàn nígbà tí ènìyàn wá bá ọ tó ṣe aláìní tó o sì ní tó o lè fún tó wá ní kẹ́ẹ̀jọ gbàdúrà tó wá gbàdúrà tán tó ń lọ tó o sì fún nǹkan kan fún ó ní bò ló ṣe fi hàn pé onígbàgbọ́ gidi ni ọ. Learn to give, be a blessing to others. Ẹlòmíì fẹ́ láti mọ gbà ní kì í ṣe jáde. Bíbélì sì wípé ọwọ́ àwọn afúnni òkè ló ń gbé ẹ fi fúnni kí a lè fi fún yín òṣùwọ̀n tẹ́ ẹ bá fi fúnni Luke 6:38 òṣùwọ̀n tẹ́ ẹ bá fi fúnni náà láti fún yín padà tọ́ ọ bá láhùn ọ̀ lè rí ṣe. Tọ́ba tó nígbàgbọ́ tó yẹ pé ọmọ bí a ti ń ṣe fún nígbàgbọ́ ẹgbẹ́ rẹ Bíbélì wípé ẹ máa ṣoore fún gbogbo ènìyàn pàápàá jùlọ àwọn ará ilé ìgbàgbọ́ kó mọ̀ tiẹ̀ sí brọ́dà tàbí sísítà kan tí ó sọ pé òun jata òun jẹpo rẹ òun jàǹfààní rẹ pé orí God bless you lásán ní gbogbo ẹ parí sí ọmọ bá a ṣe ń ṣe fún yàn kọ́ mọ́ òpé ẹni yóò lówó mọ́tò jẹ́ ìfowó mọ́tò sọ̀pọ́tì ẹ̀ alágbájá jẹ́ wàá dẹ̀ ráwọn tí ò ní tẹ̀mí mímọ́ ń tọ́ka ẹ̀ sí pé ẹni bá yóò dẹ̀ ní o tó o dẹ̀ ní tó o lé fún wọn o wá ń gbójú
yóò yà lẹ́nu pé ẹ̀mí mímọ́ gbọ̀nà àrà ṣàánú àwọn yẹn ṣùgbọ́n wọn lọ yọ olùsí ìyí tó rò pé oníyẹ lọ́wọ́ rẹ náà láì tún gbà kú ẹja kọ́ bí a ṣe ti kíni o bí a ṣe ń làwọ́ má láhùn bá ọba láhùn àwọn ó tà ọ fún òṣì àwọn ó tà ayé rẹ sábẹ́ òṣì sábẹ́ májẹ̀mú àìní amen bíbélì wípé ó dára láti máa fúnfún ni ju láti máa gbà lọ ó dára láti máa fífún ni ju àti máa gbà lọ máa ń jẹ́ onígbàgbọ́ tó yẹ pé ọwọ́ múwá lọ mọ̀ ọ́ mo bá ṣe fún yàn bọ́ọ̀ bá mo bá ṣe ń ṣe fún yàn kọ́ mo bá ṣe ń ṣe fún ọ̀rẹ́ ẹbí ará ìjọ ọlọ́run ó tó sì òmíràn ìwà àpà tọ́ ọ bá jẹ́ onínà àpà òṣì ó ta ọ́ tabara wo ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ ìkọkànlá sí 13 ẹjẹ́ sáré lọ wò ó ìtàn ọmọ onínàkúnà ni ìtàn ọmọ onínàkúnà dá lórí onígbàgbọ́ tó pẹ̀yìndà àwọn apẹ̀yìndà ọmọ ó sì wí pé ọkùnrin kan lé ọmọkùnrin méjì èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé bàbá fún mi ní ìní rẹ tí ó kàn mí ó sì pín ohun ìní rẹ̀ fún wọn. verse 13 kò sì tó ọjọ́ mélòó kan lẹ́yìn náà èyí àbúrò kó gbogbo ohun tí ó níjọ ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n lọ sí ilẹ̀ òkèèrè níbẹ̀ ni ó sì gbé fi ìwà wọ bìyà ná ohun ìní rẹ̀ ní ìnákúnà ibi tí mo lọ nìyẹn ìnákúnà amen ìwà àpà tọ́ ọba jẹ́ nítorí pé ohun tí ò necessary lọ́mọ nǹkan wọlé lórí ọ tó ṣe o lè mọ̀ láhùn o lè mọ̀ ṣiṣẹ́ fọ́lọ́ ṣùgbọ́n kó o tó ṣe ìdí ni pé ìbùkún tọ́lọ́run ń fún ọ nípa iṣẹ́ rẹ̀ tó ń ṣe tó ń fohùn ìní rẹ̀ ṣe tó ọba mo bọ́ ṣe tún lè maintain ẹ̀ bọ́ ṣe tún lè ná lọ́nà tó tọ́ ọ yóò lò sí mẹ́dán ni. kí ló ṣe fa ìná àpà ìlépa àti níjú bó ti yẹ lọ ẹ̀rí nínú ilé mi iṣẹ́ tá ń ṣe ò tó nǹkan o wọ́n á fẹ́ ní tẹlifíṣàn gbogbo yàrá ìná àpà nìyẹn liability ẹlòmíì liability ló náwó lé lórí ara tó yẹ kó o mọ̀ náwó lé lórí gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó fi dé lọ́rọ̀ o ní ohun tó tún lè bí ọrọ̀ fún ọ as a child of God tó bá ní tó yẹ kó invest lórí ilẹ̀ wà lára tó yẹ kó invest lórí ilẹ̀ wá bó ṣe ralẹ̀ mọ́ ralẹ̀ kiri ilẹ̀ lówó lórí ara àwọn nǹkan tó lè máa fi bí owó nìyẹn tó tún lè máa bí owó fún ẹ ara nǹkan tó jẹ́ asset nìyẹn ṣùgbọ́n lọ́kọ́ fóònù méjì mẹ́ta jọ ọ yóò lọ sí of course fóònù ẹyọ kan péré wọ́n ta 70,000 onírúurú fóònù yẹn kó mẹ́ta jọ sọ́wọ́ iná àpànìyẹ táǹgọ̀ gbogbo àwọn fóònù tán ṣe nísìnyí kò sí ìtí olóṣìmù méjì tàbí asọ́pútò oníṣìmù bíi mẹ́ta nígbà tó bá android phone kan tó dẹ̀ra small phone kan símù mẹ́ta complete ọ̀wá ọlọ́kùnfò mẹ́rin sọ́wọ́ ọ̀sẹ̀ ní yóò lò sí iná àpànìyẹ náà of course ẹlòmíì oṣooṣù nira sọ ọdún lò sí nígbà tó yẹ pé èyí tó wà lé gan àwọn kan wà nílùú tó pé ò tí ì fọrùn kan ò tún rà mí kun iná àpànìyẹ ọ̀yọ̀ lò sí ìdámanà fún àyè pé gbogbo òrònú rẹ náà ò sì jó oúnjẹ lọ oúnjẹ jíjẹ sá gbogbo owó tó bá rí ìjẹgùfẹ̀ ní iná àpàní ara iná àpàní kọ́ ọjọ́ oúnjẹ tán ní ilé torí pé owó ti wà lápò rẹ owó wà lọ́wọ́ rẹ díẹ̀ ọba tó jáde síta ọ̀rọ̀ mo ní bẹ́sikẹ́ èló bẹ́sikẹ́ lọ́bọ̀rọ̀ ní wàásù ọtúnrìn díẹ̀ síwájú ọlọ́rọ̀ mo ní yúgọ̀tì ló tó pé lọ́ra yóò ń dání ọ̀rọ̀ mẹ́lẹ́pà ọ̀rọ̀ gbogbo tó jù rẹ̀ rí lọ́nà sáwọn ará ọ̀yọ̀ lò sí kíákí ó rí eré lọ́yọ̀ lò sí because àwọn nǹkan tó ń rà yẹ kò ní láárí ok kí ló fi mú owó mi tó wá fún ọ no ká máa náwó lórí ìpápátẹ ìwà apani ìyàwó ilé tó yẹ pé bọ́ bá ti lọ́ọ́ lọ ọjà lọ́rọ̀ nǹkan ọbẹ̀ ẹnu ìṣẹ́jú mélòó tọ́ kàn lò nínú ọjà tó fi ra nǹkan ọbẹ̀ tó wálé nínú owó nǹkan ọbẹ̀ yẹ ọ ti fẹ́ ná ìdajì lórí ìpápátẹ̀ ọlọ́run mú bó ti rọ́mọ ní yúgẹ̀sì lọ́ra lọ́gbà lọ́mú ọ̀tún rìn díẹ̀ ọlọ́run oru ìmọ̀ mú gidi gan lọ́rọ́ mo ní kòkì tó tutù lọ́gbà lọ́tún mú iná àpànìyẹn ẹ̀yin tó yẹ pé owó tẹ̀ rí òtó nǹkan tó yẹ pé ọwọ́n aṣọ fọkànlẹ́ pé ẹ gbọ́dọ̀ ní bọ́kọ̀tọ̀ ẹ gbọ́dọ̀ ní stockfish lọ́tọ̀ ẹ gbọ́dọ̀ lẹ́ja gbígbẹ lọ́tọ̀ ẹ gbọ́dọ̀ ní kinní kan lọ́tọ̀ owó tẹ̀ ẹ̀dẹ̀ ń rí tó ń wọlé fún yóò tó nǹkan iná àpàní
àwọn ilé ìbò ní cut your clothes according to bó ṣe size o, according to your resources. tó bá fẹ́ cut your clothes according to your size. tí clothes tó wà nílẹ̀ ò bá tó size yẹn kọ́, ọ̀fẹ́ rágbádá aṣọ tó sì wà nílẹ̀ ò kò lè rán ju bùbá lọ. so wàá cut yẹn according to your resources, not your size. So you must learn to live your life according to your resources if you want to prosper. Tọ́ ọ bá fẹ́ rí ṣe, tọ́ ọ fẹ́ wà lábí òṣì, mọ̀ nánà àpà, mọ̀ torí pé owó surplus. Ẹ rí i pé àwọn mìíràn tó pé tówó bá ti sí lọ́wọ́ wọn wọ̀nyí jẹjẹkújẹ. Ṣùgbọ́n kété tówó bá ti wà báyìí, ìní àpá ẹni. Bí àwọn ti ń ra àpapàtẹ lọ́kàn náà mọ̀ mú, yóò máa ra àpapàtẹ. Orí ibú ni o, kọ́ ọ ní 50,000. Kó pé láàrin ọjọ́ mẹ́ta 50,000 ti tán. Sì rí nǹkan gidi fi 50,000 invest sí tí ó tún bí owó mi fún ẹ. Ìbẹ̀rẹ̀ orí burúkú àtòsí ni. Learn to invest on tangible things. Ẹ já ṣọ́ra fún ìná àpà. Ìná àpà ò dáa gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó mọ sọ nídùú lòsì ni. Jésù kò pé arákùnrin ẹ lónìnàkúnà o. Àwọn Bible commentator àwọn ló pè lónìnàkúnà. Jésù wípé ó sì ná ohun gbogbo tó ní ìnákúnà. Yorùbá sọ pé ntẹ́yìn ò bá ṣiṣẹ́ fún kì í pẹ́ lọ́wọ́ ẹni, ìyẹn ohun tó ò ṣiṣẹ́ fún. Ṣùgbọ́n ohun tó bá tún ṣiṣẹ́ fún tó bá tó wá pẹ́ lọ́wọ́ ẹ, mi ò rò pé o lè gbọ́n. Wọ́n ní ntẹ́yìn bá jìyà fún ló ń pẹ́ lọ́wọ́ ẹni ni, òun ni Yorùbá sọ. Ṣẹ́rẹ́ lomi owó tẹ kó yẹ kó fi sóríire láyé ó ti fi ṣe fàájì. Kò sáńtọ́lọ́run ò dẹ́sìn ṣe eré mọ́. Ṣùgbọ́n bí oníkálukú ṣe àtìfù ṣe eré ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ọ̀nà tọ́lọ́wọ́ kọ́ ọmọ ẹ pé yóò fi àtìfù ṣe eré ni pé owó yóò kàn wá bí yóò lè ṣe eré yẹ. Ẹlòmíì ìsun tẹ́rẹ́tẹ́rẹ́ lọ́lọ́run kọ́ tiẹ̀ mọ́ tó fi ṣe eré. Tó bá wá jẹ́ ẹni tó gbádùn kó mọ jẹ pápátẹ̀ kó mọ nánà kú nà kó kàn mọ́ fowó ṣe tí ò ní lárí tí ò tọ́ wá rí pé ò ní ṣe eré ojú kan ló wà. As a child of God ó yẹ kó mọ ohun tó yẹ kó o náwó lé lórí àti ohun tó yẹ kó o náwó lé lórí ó yẹ kó o mọ̀. Ohun tó yẹ kẹ́ ẹ náwó lé lórí jù ni ohun tí ò bá tún mú owó wá fún yín. Ohun tí ò bá ní mú wá fún àpẹẹrẹ nílé ẹlòmíì gẹ́gẹ́ bí onígbàgbọ́ wọ́n ní dìkódà lórí mẹ́rin, wọ́n ní GoTv dìkódà, wọ́n ní ti StarTime, wọ́n ní oríṣiríṣi tó dẹ̀ pé gbogbo ẹ̀ náà dẹ̀ ń subscribe sí. Subscription DSTV rẹ̀ kéré, ẹlòmíì ò ṣe full package subscription DSTV ó dẹ̀ around ó yà over 10,000 naira lẹ́lòmíì ń dà sórí ẹ̀ á dẹ̀ tún subscribe sórí GoTv. Iná àpà ni ìwà tó ń lo sọ́ọ̀dọ̀ lò sí ni. Náà nísìn ó subscribe 10,000 naira sórí DSTV ó ní generator iná ló ń lò ó. Iná tí pé kìí ṣe ògùngbà nínú ọmọ wa ó lè pé bọ́ ṣe ń dé láti ọ́fíìsì báyìí nínú ó lọ ó lè pé tí ló ti fi mú hàn ní múná yẹn wá tọ́mátà wá jẹjà múná yẹn wá ó lè pé bóyá ìgbà tó fi wo TV láàrin wá dáwọn ó ti sùn lọ. Wọ́n sẹ̀ ń jí ọkọ wa jẹun ni ìgbà tó jẹun tó bá ó ti lọ sórí bẹ́ẹ̀dì ó ti lọ sùn ó tún dàárọ̀ nìyẹn. Wá wò ó nínú 10,000 nínú over 10,000 naira tó ọ̀dà lẹ̀ nísìnyí ìwọ gan tó lè sọ pé òjò kó ti tẹlifíṣàn wò ẹ̀mí lónìí. And that's the reason why tó pé tẹ́lómi bá lòun yòó lòṣì kì í ṣe ogun ayé o, ogun ara ẹ̀ ni, ogun ara ẹ̀ òun ló fà á. Ẹja wo tá a náwó lé lórí tí ò yẹ ká náwó lé lórí kí a pátì Jésù ràn wá lọ́wọ́. Ìkẹrin ìwà ìnítẹ́lọ́rùn. Ìwé Luke orí 12 ẹsẹ̀ 15 Jésù sọ kínní kan tí mo fẹ́ ká sáré wò ń bẹ̀. Luke 12:15 ó sì wí fún wọn pé kíyèsára kí ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò nítorí ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní. Jésù ló sọ ọ̀rọ̀ yìí fún arákùnrin kan ẹni tó pe àkíyèsí Jésù sí arákùnrin rẹ̀ tí ó kọ̀ láti pín ogún fún. Jésù wá sọ fún pé ta ló fún mi sí onídàájọ́ lórí yín. Ó wá sọ fún tẹ̀síwájú ní verse 15 lọ́wọ́ ní ẹ kíyèsára kí ẹ sì mọ́ ṣọ́ra fún ojú kòkòrò torí pé ìgbésí ayé ènìyàn kì í dúró nípasẹ̀ ohun tó ní. Naturally ènìyàn sábà ní tẹ́lọ́rùn. Ẹ̀rẹ́ lómi nísìnyí yóò lára fún 120,000. The following month wọ́n tún ní àwọn company tó ṣe fóònù yẹn ti produce fóònù mi tó tún jù yẹn lọ. Lọ́kàn rẹ̀ ojú ẹsẹ̀ ìfẹ́ rẹ̀ sí fóònù tó sẹ́ra àwọn yóò yọ kúrò yóò tún mọ wọn bọ́ wọn ṣe sí kíni o. So tó bá jẹ́ ní tí èlé tẹ́ lọ́rùn tó yẹ pé ohun gbogbo tó o ní kì í tẹ́ lọ́rùn ara ìbẹ̀rẹ̀ àti ìyà olòṣì ni.
ara ìwà bí Ọlọ́run tí Bíbélì sọ fún wa pé ká ní gẹ́gẹ́ bí nígbàgbọ́ ó ní ìtẹ́lọ́rùn. Bíbélì sọ fún wa ní ìwé Tímótì kìíní orí kẹfà ó ní ìtẹ́lọ́rùn àti ìwà bí Ọlọ́run èrè ńlá ni. Ìtẹ́lọ́rùn àti ìwà bí Ọlọ́run kí ni o èrè ńlá ni. So torí náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹja ṣọ́ra fún ẹ̀mí àìnítẹ́lọ́rùn. Jẹ́ kí ohun gbogbo tó ní jẹ́ kó tọ́ Ọlọ́run. Amen. Ẹlòmíì nísìn níbi tí àìnítẹ́lọ́rùn bá yẹ ẹlòmíì jẹ́ dé kò sí nítorí lára ẹlòmíì tí ò ní fẹ́ ní. Alágbájá yẹ ìbàdàn tó ṣètò rà ó dẹ̀ lè pé n tó ń gan ní gan ó bẹ́ ta tẹniyẹ wọ̀ o ṣùgbọ́n torí ẹ̀mí àìnítẹ́lọ́rùn yẹ ó mọ̀ sọ́ndé lòṣì ní. Ẹlòmíì tẹlifíṣàn tágbára wọn ká kì í ṣe plasma tv àwọn tòkunbọ̀ tv yẹ kẹ̀ǹdù ńláńlá yẹ wọn lágbára wọn ká bóyá wọn wá lọ́rẹ̀ẹ́ kan tó wá lọlé àlóbádélé wọn lórí pé plasma làwọn máa ń lò yóò bá délé ẹ wò ó dádì wa ayé ò ti lórí tv táwọn ń lò mọ́ o kíníkan kíníkan. sẹ́ẹ̀rì ohun tó máa ń jẹ́ kẹ́lòmíì jẹ gbèsè tí ò necessary ànítẹ́lọ́rùn ni. mo ti gbọ́ àwọn tán dìde lọ gba wo napo rí àwọn bá àǹtí mi gbé neighbor àǹtí mi ni wọ́n wá lọ gba napo according to bá àǹtí mi ṣe sọ fún mi wọ́n náà lọ gba napo láti lọ ra tv owó tẹ̀mẹ́ pé ọ̀sẹ̀sẹ̀ lẹ́mọ̀ọ́ dá padà ẹ wá lọ fẹ́ ra liability ìtì sọ pé yóò generate owó fún yín mọ́ tẹ́lómi ṣe sọ̀rọ̀ ẹ̀dùn lòṣì nìyẹn ọ̀nà tí onígbàgbọ́ mi gbà sọ̀rọ̀ ẹ̀dùn lòṣì nìyẹn ẹ já sọ̀rọ̀ fún ẹ̀mí ẹ̀ nítẹ́lọ́rùn jẹ́ kí ohun gbogbo tó o ní yóò ṣe kí ni o yóò tẹ́ ọ lọ́rùn. God will help us in Jesus' name. Ó mìíràn ìwà afẹ́fẹ́ yẹyẹ ó máa ń sọ onígbàgbọ́ ló lòṣì ìwà ṣẹ́kárí mi ìwà afẹ́fẹ́ yẹyẹ ntẹ́lómi ò tó ìwà afẹ́fẹ́ yẹyẹ òun ni kọ́ ọlọ́mọ ìyàwó sọdún ọdún kérésì nǹkan sí ọ o tọ́bájú nígbàgbọ́ níbí tó yẹ pé ọ lè sọdún kérésì ní ìwọ̀nba pọ́lọ̀ bá ṣe pèsè fún ẹ mọ́ tó yẹ pé àfikọ́ tó lọ jẹ gbèsè ọ̀fẹ́ ọ̀lọ́ jẹ gbèsè raṣọ fún mọ́ ọ̀jẹ̀ gbèsè ra bàtà ọlọ́mọ bíi mẹ́rin ọmọ owó tọ́ ọmọ adúrò owó tọ́ gbà láti lè raṣọ fún àwọn ọmọ mẹ́rin láti lè ra bàtà fún wọn. ìwà òmùgọ̀ ni o kó o jẹ́ kìrìsìtẹ́nì kó o máa yáwó sọdún kó o má lè sọdún bí agbára rẹ bá ṣe mọ ìwà afẹ́fẹ́ yẹyẹ ní ẹlòmíràn ọlọ́mọ jẹ́ ká wá sọdún gbẹrẹ fún bẹ́ẹ̀ ká wá sọdún ní sọdún rárá o ẹja sọ̀rọ̀ fún ìwà afẹ́fẹ́ yẹyẹ ṣé bàbá rẹ bá ṣe gbé má ṣe ṣó ohun tágbára rẹ ò tó ẹlòmíràn nítorí ṣe kárí mi tá bá pe ẹ̀jẹ̀ kan ṣọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ ntágbára rẹ̀ gbé ó wá rí pàmò yẹn jáde lọ́tún jáde lọ́sì lónà bá jáde ló bá fi dìjú kárùn wọ́ ọlọ́run ò ní kí ẹ pẹ̀lú kó fi dìjú kárùn o tọ́ ọ bá san ọ̀daràn o ntágbára rẹ̀ ò bá ti gbé mọ̀ ṣe ẹ sọ́ra fún ṣe kárí mi ìwà ṣe kárí mi ó máa ń so onígbàgbọ́ dolóṣì torí pé kíni ó máa ń jẹ́yàn ṣe ntágbára rẹ̀ ò ṣe kíni tágbára rẹ̀ ò gbé ní ìdánidúró lórí àwọn ìwà tó lè fa òṣìṣú ayé onígbàgbọ́ ó ní jíjẹ gbèsè kiri tó o bá jẹ́ ẹni tó fẹ́ràn àti máa jẹ gbèsè ọ̀ lè sórí rẹ̀ I'm telling you the truth ìpè kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni mo sọ fún ọ. ẹ jáwé ìwé Psalm 37 verse 21 Psalm 37 verse 21 ẹ jáwé nǹkan tí Bíbélì sọ fún wa níbẹ̀ Psalm 37 verse 21 àwọn ènìyàn búburú ń wí wọn kò sì padà san àwọn èèyàn búburú a máa yá wọn kì í sì san sórí in fact tó o bá láìkì àti máa ń jẹ gbèsè yóò sọ ọ́ dé èèyàn bú níwájú Ọlọ́run torí Bíbélì sọ pé àwọn èèyàn búburú nìkan ni máa ń yá nǹkan náà sì ń dá padà ẹ̀yin tá ìfẹ́ràn kan máa ń jẹ gbèsè lọ́tún jẹ gbèsè lọ́sì òsì lẹ́ńkọ́ lẹ́tà sí kò sí tẹ́lómi ò lè jẹ gbèsè lé lórí sórí tó bá tẹ̀ wá pé kàn rẹ́ gídá kó o jẹ gbèsè jẹ́ kí n tọ́jẹ̀ gbèsè lé lórí jókòó jẹun tó jẹ́ kí ni o tó nítumọ̀ ẹlòmíì á máa jẹ gbèsè aṣọ ẹlòmíì á máa jẹ nǹkan sí ọ ni ó wá ya ọlọ́sìn ń jà ó ó pẹ́ kó sì tó ta ọ́ ó sì máa jẹ gbèsè aṣọ máa jẹ gbèsè bàtà sẹ́rí ìwọ tó bá láìkì òde ọ̀ọ́ni délé that's the truth wọ́n gbà sọ ilé wa onígbàgbọ́ gidi máa ń kó torí ntoma sábà mú káwọn méye jẹ gbèsè tí ò ní lárí nìyẹn ẹjẹ ṣọ́ra fún gbèsè Bíbélì sọ fún wa ní ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 8 ó ní ẹ má ṣe jẹ ẹnikẹ́ni ní gbèsè ohunkóhun
torí pé àwọn tó jẹ ní gbèsè nígbàkigbà tí ọkàn wọn bá tán máa rántí gbèsè tó jẹ àwọn tọkàn wọn bàjẹ́ sí ọ bẹ́ẹ̀ náà nínú Ọlọ́run dídùn sí ọ. ẹja ṣọ́ra fún gbèsè jíjẹ. tó bá jẹ gbèsè gbogbo tó bá jẹ gbèsè sí tètè lọ́wọ́ bó ṣe san. kò dára kó o jẹ gbèsè ò dára fún un ní ìfà tó bá jẹ gbèsè tí pé bá dún ò ní lọ o. torí Ọlọ́run ní takò ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ má ṣe jẹ nìkẹ́ni gbèsè kan ó tún ní ènìyàn búburú ní mọ̀ ń yá ní kì í sí dàgbà. Ọlọ́run ló mú bíi lómi sí yáwó níbi yáwó lọ́sùn yáwó lọ́sì torí pé àlọ́ owó tán yá náà rí wọn rábọ̀ rẹ̀. ìjà ṣọ́ra fún àwọn ìwà yìí lè sọ onígbàgbọ́ tí abẹ́ ìdè òṣì. yàtọ̀ sí pé ọ̀rọ̀ ìdámẹ́wàá sísan tàbí ọrẹ ẹlòmíì máa ń san ìdámẹ́wàá o ẹlòmíì jólóòtọ́ sí ìdámẹ́wàá yìí gidi gan ẹlòmíì fi ìdámẹ́wàá ṣeré. so tó o bá ń san ìdámẹ́wàá yìí dáadáa tó dẹ̀ ń dá ọrẹ sọ̀rọ̀ táwọn kìíní tí mo ń sọ ìbọn wà nù ayé rẹ òsì náà lọ́nkọ̀ lẹ́tà sí. sẹ́ẹ̀rí gbèsè kì í jẹ́yìn olówó lọ́wọ́ ẹlòmíì ò ti jẹ gbèsè tó yẹ pé kí sálárì ẹ̀ tó dé gan sálárì gan ò ní ká gbèsè tó jẹ ẹlẹ̀ it's very bad ẹlòmíì oṣooṣù ní san gbèsè àṣẹ̀kẹ́bí kan lẹ́lòmíì tó bá tún san níbí àtúnyá níbí a máa fi kan rọ́ kan please ìgbà yìí yóò dá ó máa ń so nígbàgbọ́ di olùsí ni ẹlòmíì sì ti sọ di sẹ́ ẹlòmíì ti sọ gbèsè ti sẹ́ ó tẹ̀sí gbèsè bí nǹkan ayọ̀ ẹlòmíì ò tún máa fi ṣògo àní ṣe ìgbésẹ̀ wa ní kíni ta ló wà láyé ṣe jẹ gbèsè ẹ má fi ẹ má halẹ̀ mọ́ mi ẹ dákun ẹ má halẹ̀ mọ́ mi Nàìjíríà gan jẹ gbèsè ta ni ò jẹ gbèsè ìyálẹ̀ lómi fi tura ẹnu nǹkan burúkú dẹ̀ ni nǹkan burúkú ni ẹ já ṣọ́ra fún gbèsè. tó bá jẹ yẹn gbèsè ẹrú ẹni yẹn ló jẹ according to what the Bible told us nínú ìwé òwe tó bá jẹ yẹn gbèsè ẹrú ẹni tó jẹ ní gbèsè ló jẹ so wàá máa keep sèrú ni ọ̀n tó bá tó sanwó ẹ̀ tán so torí náà for you to be free learn not to what to owe people don't be a debtor ẹ ṣọ́ra fún gbèsè ẹlòmíì Ọlọ́run ló mọ skul táwọn ọmọ ẹ̀ ti yún láàrin ọdún kan ẹlòmíì ti pààrọ̀ skul fáwọn ọmọ rẹ̀ bí ẹ̀mẹ́rin tó bá ti rí pa oúnjẹ gbèsè díẹ̀ báyìí lórí pé gbèsè ti fẹ́ pọ̀ jára lọ wọn á lọ fowó díẹ̀ kan dí wọn lẹ́nu wọn káwọn ọmọ wọn tún kó wọn lọ skul míì ǹjẹ́ pé tí ọmọ ẹlòmíì fi jáde Ọlọ́run ló mọ skul tẹ tọmọ ẹlòmíì tẹ tó fi jáde torí gbèsè ní wọ́n ti jẹ gbèsè wọ́n tún mọ ọlọ́bùnmí tí wọ́n ti jẹ gbèsè wọ́n tún mọ ọlọ́bùnmí kú dẹ ibi ayé ò dé dáa má jẹ́ onídùúdù ènìyàn sí gbèsè tó bá jẹ́ ẹni tínú rẹ̀ máa ń dùn sí gbèsè jíjẹ o ò ní ṣe rere o ìwọ fúnra rẹ ni wàá máa dín ìṣerere ayé ara rẹ lọ́wọ́ ṣọ́ra fún gbèsè jíjẹ kò dáa tó amen tó bá dẹ̀ jẹ gbèsè tó bá kàn náà gidá fún ọ tó bá jẹ gbèsè ní ọkàn àti tètè san ní ọkàn àti tètè san gbèsè tó o bá jẹ ẹlòmíì ò jẹ yẹn gbèsè yóò tún mọ olùgbójú á tún mọ olùgbójú please àwọn ìwà yẹn ò dáa kò dáa tó bá jẹ yẹn gbèsè san náà ní ẹbí wàá ṣe san wá gbogbo ọ̀nà àti san because as long as ten yẹn bá rántí gbèsè tó jẹun tún rẹ dẹ́ ń bàjẹ́ sí ẹ sẹ́yìn pẹ́lú mi wà tó pé kò ní sọ̀rọ̀ ẹ bá jẹ lówó omi ni ó kàn mọ́ bọ́ lójú ẹ̀ so the more tẹ́ni tó jẹ ní gbèsè bá sunkún lórí ọ̀rọ̀ rẹ lórí gbèsè tó jẹ the more ni Ọlọ́run mọ̀ bínú sí ọ ní ó dẹ̀ mọ́ bá ọjà nítorí náà ẹja ṣọ́ra fún gbèsè jíjẹ ẹja ṣọ́ra fún gbèsè ẹ má jẹni tó fẹ́ràn gbèsè má jẹni tó fẹ́ràn gbèsè kò dá ẹlòmíì ò tẹ̀ jẹ gbèsè síbi kan yóò àmọ́ bu nàrìn apá bí tó bá ti jẹ gbèsè síbi àyẹ̀ kò ní débẹ̀ mọ́ yóò àtúwọ́ náà mí tí ó tún mọ́ kó dáná yíkan wọn yóò dáa ẹja ṣọ́ra fún gbèsè jíjẹ ohun mìíràn tí mo kàn fẹ́ fi kún ní ìdádúró òun ni ṣọ́ra fún ẹ̀jẹ̀ jíjẹ bẹ́ẹ̀ni wípé mọ̀sẹ̀ yára jẹ́ ẹ̀jẹ̀ ó ń torí tọpá jẹ́ ẹ̀jẹ̀ tó ọ̀sán ó ní Ọlọ́run yóò bínú sí ọ yóò sì bà iṣẹ́ ọwọ́ rẹ jẹ́ ìbí oníwàásù orí karùn-ún ó fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa pé tó bá jẹ́jẹ́ tó ọ̀sán Ọlọ́run yóò bínú sí ọ yóò sì bà iṣẹ́ ọwọ́ rẹ jẹ́ tó bá jẹ́ nítorí pé wọ́n jẹ́jẹ́ kiri tó àìsàn òsì lọ ń kọ lẹ́tà sínú ayé rẹ ẹ ṣọ́ra fún ẹ̀jẹ̀ jíjẹ mọ́kẹ́dẹ́ tó jẹ́ kò sírù pété lè pe ṣọ́ọ̀ṣì mọ́jà rẹ ibù máa sọ tó bá tẹ̀ bá àárẹ̀ ògbé mọ́ jáde mọ́ fìlà ẹ̀ sínú bondage Ọlọ́run níbọ̀ mọ́ o Jésù ràn wá lọ́wọ́ lórúkọ Jésù àwọn ìwà yìí ló ń so nígbàgbọ́ dolóṣì mo sọ fún wa kì í ṣe pé Ọlọ́run fẹ́
fún wa láti jẹ́ olòṣì. Ọlọ́run pè wá láti jẹ́ olòṣì. Ọlọ́run pè wá sínú ọrọ̀ ògo ọmọ rẹ̀. Ṣùgbọ́n ó ṣe láàánú pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló pé ìpọ́njú, ìnira, òṣì ní ẹ fi lò bí ayé wọn. Kí tẹ̀sí pé Ọlọ́run ló fà á. Ìwà àwọn náà, àwọn ìwà tí mò ń sọ yìí òun ló tì wọ́n sí ìkórìtà yẹ. Ẹjọ́ ẹja ṣọ́ra, ẹja yẹ ayé wa wò, ẹja ṣàtúnṣe gbogbo ọ̀nà wa lórúkọ Jésù. Jésù ràn wá lọ́wọ́. Ẹ jáde lórí ẹsẹ̀ wa, sọ fún Ọlọ́run, Olúwa jọ̀ọ́ kọ́ mi mọ̀ ṣe. Gbà mí lọ́wọ́ ìwà tó ń sọ mí di olòṣì. Gbà mí lọ́wọ́ ìwà tó ń tà mí sí abẹ́ òṣì. Ẹ gbàdúrà. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí, o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.